ẹjá tún kíra kú dédé àkókò gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí ilé ọ̀dà ọdẹ ọdún bí àánú Olódùmarè kọ́rọ̀ gbà yí wa ká níbikíbi tá a bá ti láǹfààní láti máa gbọ́ra wa láti máa wòra wa. Àkàndọ́ra Awikonko ló kọ́ mi fẹ́ni tó ẹ̀sẹ̀ ń wò mí gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ torí èèyàn ìmọ̀ni tán jọ́ kan wẹ́rẹ́ dè wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ náà làwọn èèyàn máa ń mọ̀ èèyàn. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí mi mọ̀ bóyá ká pè wọ́n láláìmọ̀ kan ni bóyá ká pè wọ́n ní ọ̀bàyéjẹ́ ọ̀dàlúrú bóyá ká pè wọ́n ní apọ̀dà bóyá ká pè wọ́n lọ́mọ àlè bóyá ká pè wọ́n lọ́mọ ìrankíran. èèyàn àwọn tí wọ́n ń kọ̀kọ́ kúkọ lórí ìtàkùn ayélujára because bẹ́ẹ̀ èèyàn bá sọ̀kò sórí òrùlé lóòótọ́ yóò gbọ́ tẹnu nílé. Gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ là á dá lóhùn. Ṣùgbọ́n àwọn ajá kan ń bẹ tó yẹ pé tó bá dá wọn lóhùn ayé lè máa fura sí wọ gangan. Wọ́n lè ní ajá ò lè déédé máa gbó ń láti jẹ́ pé nǹkan kan ń bẹ lára ẹ̀ nǹkan kan lè wà lára ẹ̀ ó lè já lọ kó ló ń kígbe bẹ́ẹ̀ yẹn òun gan lè níwà burúkú ẹ̀rí bájà yẹn ṣe ń gbó ni. Àwọn karambani kan tí wọ́n pera wọn lọ́mọ Ọ̀yọ́ torójúlówó ọmọ Ọ̀yọ́ ń bẹ alálùbáríkà ọmọ Ọ̀yọ́ ń bẹ èèyàn gidi kúnnú Ọ̀yọ́ bìbà ṣùgbọ́n àwọn kàńdá kan ń bẹ nù rẹ̀ sí wọ́n fẹ́ tó tàn kọ ìtàn sí tún kọ wọ́n wá ń dan tó wù wọ́n sórí ìtàkùn ayélujára. Fortunately enough èpè tó sodo ìpè tó rìn òhò ń làwọn èèyàn fi wọ́n sẹ́ lórí ìtàkùn ayélujára. Pàpà síbẹ̀síbẹ̀ náà gbogbo ọmọ lolú ọmọ lójú bàbá wọn ìbá àjẹwẹ̀ rẹ̀ ń sẹ́kọ́ náà ọkọ mi máa wulẹ̀ ní ọkọ mi dé o. So lélẹ̀ tó túmọ̀ sí pé àwọn náà ṣàì láwọn tí ń gbà tí wọ́n ń sọ ọ́ gbọ́. Ní táwọn òpònú ìsọ ni wípé Ọọ̀ni kìí ṣe ẹ̀jẹ̀ Odùduwà. Wọ́n ti ẹ̀ lọ́ọ̀ni ọ̀tán mọ́ Odùduwà. Ìtàn fi ìta rèé o is Ọọ̀ni a true descendant of Oodua as they claimed. Below details are to enlighten the people of Yoruba land who do not have proper knowledge of history to think about. There is nothing for us to think about. We know the real history. Adẹ̀gbọ́ distortion ti yín náà. If truly Ooni is a descendant of Oodua, Ojaja one popularly known as Ayikiti nínú Àrán was brought from Òpópó Lágbèrán quarters in Ìbàdàn. Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ló sọ nínú fídíò tán fi ìtànjò ní tá a pín wẹ́lẹ́wẹ́lẹ́ tá a gbé wá sójú ìwòran yín. Gbogbo Lágbèrán quarters in Ìbàdàn by the order of Aláàfin Adélú Agúnlóyè who ordered Báṣọ̀run Ògúnmọ́lá Òrìṣàgúnràn to resettle the new Ilé-Ifẹ̀ in the year 1860, more than 100 years that they have become refugees of war at Òkè-Igbó, Ondo land. Àwọn tó sọ̀rọ̀ yìí tàbí àwọn tó ṣàkọọ́lẹ̀ táwọn lọ mú torí mo rí pé àwọn ọmọ kéékèèké làwọn ọmọ tí ń sọ̀rọ̀ yìí òye ilé ayé ilé ebele kò yé wọn lọ́kàn wọ́n fẹ́ gbìjà Ọ̀yọ́ wọ́n fẹ́ gbìjà Aláàfin wọn mọ̀ pé àwọn ń dá méjì Ọ̀yọ́ àwọn ń dá méjì position Aláàfin throne Aláàfin pẹ̀lú rádaràda tí wọ́n sọ yìí. Ọmọ tó ní màmá ń wọlá ọmọ tó ní bàbá ń ò lówó lọ́wọ́ ẹnu ẹlẹ kò sí yẹn. Àwọn bàbá wa ní kò sí alágbàpọ́n kan tí yóò pọn ọmọ tó bú màmá ẹ̀ lẹ́yìn tàbí tó bú bàbá ẹ̀ lẹ́yìn. Ló jẹ́ kí wọ́n sọ pé ó sorí pààlà ó sàtàrí pòóló akọ̀yìn sí ìyẹ́ ẹni ò gbọdọ̀ pani lẹ́rìn. Ẹnikẹ́ni
tí bá ti ń bú orírun rẹ̀ tí ń tàbùkù orírun rẹ̀ ó ń sọ fún wa wípé òun ò nípìlẹ̀. ó ń sọ fún wa wípé òun ti sọ ìpìlẹ̀ nù. ó ń sọ fún wa wípé ó máa lè lóhun. because mi ì mọ odidi 100 ọdún tí Ilé Ifẹ̀ fi kúrò ní Ilé Ifẹ̀ tán wà lókè Igbó. àwọn tó lọ tẹ̀dó sí Ìgbò àwọn ni wọ́n dúró lókè Igbó tẹ́lẹ̀. Ilé Ifẹ̀ kan kò kúrò níbi tí Ilé Ifẹ̀ wà lónìí. Ilé Ifẹ̀ tó wà yìí náà ní Ilé Ifẹ̀ wà láti bẹ̀rẹ̀. torí tó bá jẹ́ òótọ́ làwọn òpònú yìí sọ. èèyàn sá kúrò fógun ó lọ sí àyẹ́ òkè Igbó. wọ́n wá ní kéèyàn kan lọ rè kó wọn wá. ọwá ẹ̀sẹ̀ ń kó wọn bọ̀ látòkè Igbó ṣégbà náà ló ẹ̀sẹ̀ wá jọba lé wọn lórí. Ọ̀jájá àkọ́kọ́ ti Ṣayíkítí. ìgbésẹ̀ tí Ọ̀rànmíyàn gbé òun náà ló náà gbé. Ọ̀rànmíyàn gbọ́ pé bu ọba ṣòfò wọ́n fọba lò fún Aláyémọrẹ́ sí i. eléyìí kéré sí mi tó bá fi lè wà lórí àpèrè náà tọ́ sí mi náà ló fi wálé. àpèrè ṣòfò ló mú Ayíkítí wá sílé Ifẹ̀. gbogbo àrọ́ǹda àtàn pé wọ́n ní kó lọ kó wọn wá látòkè Igbó kan àlọ́ ni bí àsọ̀ ọ̀rẹ́ wa kan àlọ́ ni èyí yìí ṣètàn. so where do Ọ̀jájá 1 and Ọ̀jájá 2 relate with Oodua if the first Ọ̀jájá 1 was brought from Òpópó Labyrinth quarters in Ìbàdàn. now òye tí ò yí òpònú yìí ni pé àwọn tó wà níbàdàn wọn ìsọmọ Ìbàdàn. àwọn jagunjagun tá ń pè ní jagunjagun Ìbàdàn lónìí nígbà yẹn lọ́dún náà lọ́hùn ní gbogbo ọdún náà lọ́hùn kò sọ ọmọ Ìbàdàn tí ń bẹ láàrin wọn ò tó nǹkan. àwọn ìlú oríṣiríṣi ni wọ́n. gbogbo wọn ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti wá including Ọ̀dẹ́rìnlọ tó ṣẹ́gun Fúlàní l'Óṣogbo tó wá láti Ìbàdàn ọmọ Ìbàdàn kọ́ náà ọmọ Ifẹ̀ ni. àti Ifẹ̀ níyà àti bàbá ẹ̀ ti lọ sí Ìlọrin. àti Ìlọrin lóyún torí pé ó lágbára láti jagun láti kékeré ni wọ́n ló fi lọ Ìbàdàn. bẹ́ẹ̀ bá mọ̀ tán Yorùbá ní tọmọdé ọ̀bá mọ̀ tán máa lọ dọwọ́ ìyá òun sẹ́yìn ò ní ìyá mọ́ ni. lágbàǹlé mọ́. mọ̀ tán ráwọn àgbàrè bá kí wọ́n ṣàlàyé fún yín kí wọ́n sọ̀tàn fún yín kí wọ́n sọ fún yín pé kẹ́ má dojú ìtàn rú. ibi táwọn àgbà abẹ bá ti rídìí rìkí sí báwọn ọmọdé wọn ṣe máa ń ṣe káàkiri nù. torí bá àwọn àgbà tá a lè sọ pé kẹ́ lọ bá gan ní fún yín ní tànkìtàn àwọn gan ni wọ́n ń pọ́nrọ́ léwé tán ń gbérọ́ lárugẹ. àwọn gan ni ò fẹ́ sòótọ́. Ọ̀yọ́ tó strong lọ́yọ́ ilé Ọ̀yọ́ àti Ìbà yóò strong kankan mọ́. now wá ní another Ọọ̀ni Abẹ́wé Láǹdẹ́rìn Ọlọ́gbẹ́ ńlá and others were known to have no blood relation with Oodua. ta ló sọ fún ọ bẹ́ẹ̀? ìwọ àti wọ́n jọ tán ní ẹ̀yin ọmọ èjì náà. ṣé bàbá tiẹ̀ lọ́wọ́ àrílẹ̀tì mọ́ Oòduà ẹ̀yin ọmọ Bọ̀gú ṣé ẹ̀ tán mọ́ Oòduà sẹ́yìn lè tán mọ́ Oòduà ẹ̀ mọ́ gbọ́rọ̀ òpònú o. wá ní above shows that even if genetic examination is not carried out several Ọọ̀ni cannot be traced to Oodua as they claim. gbogbo Ọọ̀ni ńlá lè trace padà sí Oòduà. mọ́ sì mí gbọ́ o àwọn ọmọ Oòduà nìkan kọ́ ni wọ́n jẹ́ Ọọ̀ni o. àwọn èèyàn pọ̀ àwọn ọmọ Ọ̀rúnmìlà ń bẹ. Ọ̀rànmíyàn yín tó wá jẹ kì í sàsọmọ Oòduà
ọmọ Ògún ni, àwọn ọmọ Bàtálá ń bẹ ń bẹ, ọmọ Ọ̀rúnmìlà ń bẹ ń bẹ, ọmọ Ọ̀rànfẹ̀ ń bẹ ń bẹ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So one the Aláàfin lineage has no intruding activity from Oodua, Ọ̀kànbí, Ọ̀rànyàn and up to the present Aláàfin. Mistake ńlá ló ṣe. Torí pé ọ̀rọ̀ àgọ̀ ni. Kò sí Aláàfin tó ní blood relation. As far as I'm concerned with Oodua. Rárá àti rárá, Oodua ò bí Ọ̀kànbí kankan. Ẹ rí ìbéèrè padà nílé yín. Oodua ò bí Ọ̀kànbí. Ògún ló bí Ọ̀kànbí. Ọ̀rànyàn yín náà sì lọ̀kànbí. So now Ọ̀kànbí náà lọ̀rànyàn. Ọmọ mélòó, èèyàn mélòó ló wá tara Ọ̀rànyàn jáde? Tẹ́ ẹ fi lè sọ wípé ìran yín ló sì ń jọba lọ́yọ̀ọ́ lónìí tí ìbá sì ràn Tápà tí ì sì ràn Bàrìbá. Bó lẹ ṣe fẹ́ proof ẹ̀? Torí pé àwọn Ọ̀yọ́mèsì, Ìbàrìbá, Tápà ni wọ́n. Àwọn nílẹ̀ wọn, àwọn náà ń ṣètòlú. Àwọn náà ń fọba jẹ, àwọn náà ń yọba lóyè. Àwọn náà ń fọbalẹ̀, àwọn náà ń pọba. Láyé ọjọ́ wọn àná. Ìbòlẹ̀ tí wàá tan mọ́ Oòduà. Ẹlọ́ràn bíyàn bí dáadáa, àjùwọ̀n, àjàká àjùwọ̀n. Ó bí Ṣàngó, Èlájàká jọba, Ṣàngó jọba. Ọmọ Ṣàngó òwú ló tún wá jọba. Ǹjọ́ ọmọ Ṣàngó kan jọba? Sọmọ Dàdá wá jọba? Àbáwọn òbí mọ? Kílé tọmọ wọn ò jọba? So ẹ jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ tọrọ ìṣẹ́jú méjì lọ́wọ́ yín. Tí n bá padà dé, àjọ á mú nǹkan lẹ̀. Ẹ̀yin lẹ mọ̀ bí tí ẹ ti rò pé Ọọ̀ni ọ̀tán mọ́ Odùduwà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ Ọọ̀ni, ọmọ Odùduwà, ọmọ Ọ̀rànmíyàn tẹ́ ń sọ ìwà nínú wọn. Lineage blood Ọ̀rànmíyàn wà nínú wọn. Ọ̀rànmíyàn ti kó ìran tiẹ̀ kú lọ́yọ̀ọ́. Ẹ̀yin tẹ́ kù ń bẹ̀, Tápà, Ejinana, Bàbó, Ìbàrìbá, Bọ̀gú. Àrílára yín tó jẹ́wọ́ pé Málì làwọn ti wá, níran baba ńlá baba àwọn ti wá. Ìran Fúlàní bẹ́ńbẹ̀ láàrin yín dáadáa. So what are you talking about? Ẹ fún mi ìṣẹ́jú méjì kí n padà dé. God bless you. Pro Limited, ilé-iṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé, wọ́n tún bá ní kọ́lé, ọ̀gá ni wọ́n jẹ́. Silver Gold Farm Estate, kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa, Treasure Homes, ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Pro Limited, ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé. Àgbà ọ̀jẹ̀ ní ilé-iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilé gbígbé, ilé-iṣẹ́ tàbí ilẹ̀ oko. Àwọn ló ní Treasure Homes tó wà ní Lasamaga, 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira. Wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá, 50 million naira wọ́n gbé kalẹ̀. Bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà, 17.5 million naira ní. Bóyá tó lóhun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn, àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Agview Pro Limited. Plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀. Mr. Olúṣọlá, ẹnu oníkan láti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi. Ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agview Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water, and this water
is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́ òun àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ń ló gbé iṣẹ́ wọn lárugẹ. Kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Oodua tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kàn sí iléeṣẹ́ Oodua. Ẹ̀yin tó jẹ́ pé bẹ́ẹ̀ lè má kà lálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá, ẹ kàn sí iléeṣẹ́ Oodua ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró, gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Oodua ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra, ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Oodua ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n, ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Oodua ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080 330 3477 080 330 3477. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Oodua ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Oodua ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú?
ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08034347777 iléeṣẹ́ Gbogbo last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Gbogbo it can never be like Gbogbo. I used to tell you health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà. Well, pápápá ntí ọ̀rẹ́ wa sọ ó ní the lineage of Aláàfin is not distorted. Ọ̀rẹ́ wa lineage Aláàfin ló wà most distorted. Kò wá straightforward. Níbi kankan ìran kan ń parẹ́ ìran mi ń dìde bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ilé tọ́já tìbà nìkan ló wá ṣẹ́kù nú gbogbo Ọ̀yọ́ tó fi di pé òun ló wá lọ ìlú mi àwọn ìran tó kù títí ń jà Aláàfin bọ̀ ńkọ́ ńbo nìran Àólẹ̀ wà ńbo nìran Olúewu wà Àólẹ̀ pẹ̀lú ìwádìí àrọ́bàtàn fílẹ̀ wípé Bọ̀gú ló máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ló fi hàn bẹ́ẹ̀ kí nìdí tó rí bẹ́ẹ̀ bákan náà ni Gáà kí ni ìtumọ̀ Gáà ní orúkọ ìran Káàárọ̀ Oòjíire so èwo ni wọ́n tan mọ́ ń bẹ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ èwo lẹ tan mọ́ ń bẹ̀ òye yé mi mo lè fọwọ́ ẹ̀ gbáyà kò síran tó wá láti Ilé Ifẹ̀ láàrin yín mọ́ ẹ tírèsì lineage yín padà sí Tápà sí Bọ̀gú sí Ìbàrìbá sí Nupe generally sí Fúlàní sí Mali ẹ má trace ara yín gba fẹ̀ wá mọ́ ẹ má máa sọ pé ọmọ ọ̀ràn yàn ni ẹ yìí sọ ọmọ ọ̀ràn yàn o ọ̀ràn yàn kan tẹ Ọ̀yọ́ dó ni ọ̀ràn yàn tẹ Ọ̀yọ́ dó fáwọn tí ó gbé Ọ̀yọ́ ni ọ̀ràn yàn padà kúrò lọ́yọ̀ọ́ so tó bá possible gbogbo ní tẹ́ ẹ bá sọ á fún yín lésì tí ó bá dẹ̀ ká fún yín lésì àní fún yín lésì àánú Olódùmarè onífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o ilé òní ilé wa tọ̀ ọ̀nà nínú wa wọlé ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ ṣe ẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà ilẹ̀ Káàárọ̀ Oòjíire ò ní wọ̀ mí o orílẹ̀-èdè ilẹ̀ Káàárọ̀ Oòjíire ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfòwúrọ̀ pọn àjò àṣẹ o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa.
Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àtiṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 80 53 27 0136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 27 29. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. Wow.